Ẹ káalẹ́, ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lóde sojú wòran yín láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde. Adétóyè Adégbèmí lórúkọ oníròyìn. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ Quiet Spirited School tó wà ní òpópónà Ṣàkà Ashiru ní ìlú Ìjẹ̀bú-Òde ni wọ́n ti gbà níyànjú láti tẹ̀síwájú lórí àkànṣe ẹ̀kọ́ tó dá lórí ìmúlò ẹ̀kọ́ rere tí wọ́n ti gbà bí wọ́n ṣe ń tẹ̀síwájú nínú ìpinnu ìmọ̀ wọn. Alákòóso ilé ẹ̀kọ́ náà, arábìnrin Abisola Adépìtàn, ló sọ̀rọ̀ ìṣítí náà nígbà ayẹyẹ ìpẹ̀yẹ ọdún kẹwàá pẹ̀lú pípín ẹ̀bùn fún àwọn akẹ́kọ̀ọ́. Shekinah Council bá wọn pèsè síbi ayẹyẹ náà. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Ètò náà ni ó pín sí ọ̀nà méjì níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ ètò àkọ́kọ́ ọ̀hún pẹ̀lú ṣíṣe àgbéjáde àwọn akẹ́kọ̀ọ́ yege ilé ẹ̀kọ́ náà látọwọ́ alákòóso àgbà ilé ẹ̀kọ́ ọ̀hún tí í ṣe arábìnrin Lucifaniyi fún ọ̀gá ilé ẹ̀kọ́ náà tí í ṣe arábìnrin Abisola Adépìtàn fún àyẹ̀wò ní finifini àti ìgbàlà kúrò ní ilé ẹ̀kọ́ náà. Eléyìí ni ó tẹ̀lé pẹ̀lú àdúrà fún àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ ọ̀hún láti ẹnu gómìnà ilé ẹ̀kọ́ náà. Nínú ọ̀rọ̀ ìyànjú ní kúkúrú, oníwàásù ọjọ́ ọ̀hún tí í ṣe alàgbà Cyril Agbọ́lọ̀ ni ó ti rọ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ọ̀hún pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ jáde láti ní ìgbàgbọ́ fún Ọlọ́run kí wọ́n sì ní àfojúsùn. Àgbà ilé ìwé ọ̀hún tí í ṣe arábìnrin Abisola Adépìtàn àti gómìnà ilé ẹ̀kọ́ náà tí í ṣe ọ̀jọ̀gbọ́n Olúwafẹ́mi Adépìtàn nígbà tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ ọ̀hún nípa ìfọwọ́sọ̀yà tí wọ́n ní fún ilé ẹ̀kọ́ ọ̀hún. Níbẹ̀ ni wọ́n ti ń rọ àwọn akẹ́kọ̀ọ́ jáde ọ̀hún kí wọ́n dákun dábọ̀ kí wọ́n jẹ̀ràn ìwà dáadáa láti ọwọ́ àwọn òbí wọn fún wọn láti jẹ́ aṣojú rere láwùjọ lọ́jọ́ iwájú. Ní orúkọ àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ ọ̀hún, akẹ́kọ̀ọ́ yege tó jáwé olúborí jù tí í ṣe Ògúndèyí Olúwadárasími lẹ́tọ̀ tó jẹ́ aṣojú àwọn obìnrin ní ilé ẹ̀kọ́ ọ̀hún ni ó tún dúpẹ́ lọ́wọ́ ilé ìwé ọ̀hún fún ti ìlàkàkà wọn, ìbáwí àti ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n fún wọn. Lára àwọn bí àwọn akẹ́kọ̀ọ́ yege náà ò gbẹ́yìn, wọ́n dúpẹ́ fún Ọlọ́run tí wọ́n sì gbóríyìn fún ilé ẹ̀kọ́ náà. Ètò yìí ni ó ṣàfihàn oríṣiríṣi nǹkan láti ìpele kan sí òmíràn níbi tí wọ́n ti fi ẹ̀bùn ta àwọn akẹ́kọ̀ọ́ tó lámìlàaka nínú àwọn akẹ́kọ̀ọ́ yege lọ́rẹ. Láti ilé iṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde, Ìdòwú Ògúnbàjò ló ń ṣe àtúpalẹ̀ ìròyìn. Ibi ayẹyẹ náà kún fún ayọ̀ òun pẹ̀lú ìdùnnú àti ẹ̀mí àṣeyọrí fún gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ ní ilé ẹ̀kọ́ Epic International Schools bí wọ́n ṣe ń parí ẹ̀kọ́ wọn fún ti sáà 2024 sí 2025 pẹ̀lú ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde oníwèé mẹ́wàá àti pínpín ẹ̀bùn náà. Ayẹyẹ náà eléyìí tó wáyé ní ilé ẹ̀kọ́ Epic International Schools tó wà ní Epic Estate Ìrẹ̀wọ̀n nílùú Ìjẹ̀bú-Òde jẹ́ àtìpọ̀ iṣẹ́ takuntakun òun pẹ̀lú ìfàmọ́ àwọn olùkọ́, akẹ́kọ̀ọ́ àti àwọn òbí. Oore-ọ̀fẹ́ Ògúnṣọlá lákọsílẹ̀ àwọn ètò náà. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Ètò náà ni ó bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà láti ọ̀dọ̀ àwọn òbí, àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ náà lẹ́yìn tí wọ́n darapọ̀ mọ́ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún ṣíṣe Reverend Mike Oníyì pẹ̀lú fífẹsẹ̀ rájò láti fi ìjọ ọ̀hún mọrírì fún Ọlọ́run fún ti àánú àti ààbò rẹ̀ fáwọn ọmọ náà bí wọ́n ṣe ń kẹsẹ̀ járe nínú ẹ̀kọ́ wọn. Ayẹyẹ náà bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìyànjú láti ọ̀dọ̀ alága ayẹyẹ náà tí í ṣe Honorable Bukky Adésànyà lẹ́yìn tí ó gba àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yege ọ̀hún níyànjú láti máa sa ipá wọn fún ìlọsíwájú lẹ́yìn tó sì lè jẹ́ kí wọ́n ní ipa rere ní agbègbè wọn. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà tí í ṣe Fífọ Akínlésì lẹ́yìn tó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ ọ̀hún, ó ní ó sọ kókó pàtàkì láti mú ohun tí àwọn ṣe jù pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ papọ̀ lẹ́yìn tó sì jẹ́ kí ó yé wọn wípé ìgbésẹ̀ yìí ni ọ̀nà kan gbòógì láti mú kí ọjọ́ iwájú ó dára. Níbi ayẹyẹ yìí ni a ti rí àwọn akẹ́kọ̀ọ́ lóríṣiríṣi níbi tí wọ́n ti ń fi ẹ̀bùn wọn hàn lẹ́yìn tí wọ́n sì ń fi èyí hàn fún ayé ipa pàtàkì tí ilé ẹ̀kọ́ Epic International School kó nínú ìgbésí ayé àwọn ògùnwẹ̀rẹ̀ yìí. Níbẹ̀ ni wọ́n ti pín ẹ̀bùn ìwé ẹ̀rí fún àwọn akẹ́kọ̀ọ́ ètò lámìlàaka nínú ẹ̀kọ́ wọn pàápàá jùlọ nínú ìhùwàsí nínú ilé ẹ̀kọ́. Nínú ọ̀rọ̀ olùdásílẹ̀, olùṣàkóso àti igbákejì alága ilé ẹ̀kọ́ Epic International School ni wọ́n ti fi ẹ̀mí ìmoore, ayọ̀ àti ìdùnnú wọn hàn fún ti àṣeyọrí ìkẹ́kọ̀ọ́ jáde àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún. Lára àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ ọ̀hún àti àwọn òbí náà fi ẹ̀mí ìmoore wọn hàn èyí tó sì gbóríyìn fún ipa takuntakun tí ilé ẹ̀kọ́ náà kó nígbésí ayé àwọn akẹ́kọ̀ọ́ náà. Ilé ẹ̀kọ́ Epic International School ni ó ní ibùdó ìkàwé ní ilẹ̀ Nàìjíríà, Lomé ní Togo,
lẹ́yìn tó sì ní àgbékalẹ̀ àpẹẹrẹ ọjọ́ iwájú fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde, Ìdòwú Ògúnbàjò ló ń ṣàtúpalẹ̀ ìròyìn. Ó jẹ́ àkókò ìyìn ohun pẹ̀lú ìfọnrere ìwà rere tí olóògbé Àwùjalẹ̀ Akilẹ̀ Ìjẹ̀bú Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà níbi àdúrà fìdáwù ọjọ́ kẹjọ. Anthony Gàdúnú bá wọn pèsè síbi ètò àdúrà náà níbi tí àwọn èèyàn jàǹkànjàǹkàn tó fi máa rẹ̀ Bọ́lá Ahmed Tinubu àti àwọn ọba aládé jákèjádò gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ Nàìjíríà láti wá bu ọlá ìkẹyìn fún ọba tó papòdà. Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú tó dolóògbé Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà ni wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí òpó ìṣọ̀kan àti ìjẹ́ adarí rere láàrin àwọn oríṣiríṣi ẹlẹ́yàmẹ̀yà ní ilẹ̀ Ìjẹ̀bú nígbà ayé rẹ̀. Eléyìí jẹ jáde nígbà àdúrà ọjọ́ kẹjọ tí àwọn ará Arẹwà tó wà ní ọjà Màálù Ìmọ̀wó ní Ìjẹ̀bú-Òde ṣe fún ọba Àwùjalẹ̀ ti Akilẹ̀ Ìjẹ̀bú tó wájà. Ẹgbẹ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Àkànṣe fìdáwò ọlọ́jọ́ mẹ́jọ náà gẹ́gẹ́ bí alága ti ẹgbẹ́ àwọn ẹlẹ́ran àti ẹlẹ́màálù ní Ìmọ̀wé market tó wà ní Ìjẹ̀bú-Òde, Alhaji Mustapha Dangada ló ti ṣàlàyé pé wọ́n fi ń gbóríyìn fún iṣẹ́ rere tí Àwùjalẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ papòdà Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà ṣe, èyí tó jẹ́ pé àkókò tó wà lórí ipò ọba kún fún ọ̀pọ̀lọpọ̀ ìdàgbàsókè nípa ohun amúlùúdùn àti ètò ọrọ̀ ajé káàkiri Ìjẹ̀bú, tó sì jẹ́ pé ìbáṣepọ̀ àlàáfíà wà láàrin gbogbo ẹ̀yà tó wà ní Ìjẹ̀bú ní àkókò náà. Alhaji Mustapha Dangada ṣàlàyé pé Àwùjalẹ̀ nígbà tó wà láyé jẹ́ bàbá fún gbogbo èèyàn pátápátá, èyí tí kò fi ti ẹ̀yà kankan sí rárá, tó sì jẹ́ wípé ó kó gbogbo ènìyàn mọ́ra káàkiri ilẹ̀ Ìjẹ̀bú, tó sì jẹ́ pé àkókò rẹ̀ kún fún ìlọsíwájú. Ó wá ṣàlàyé pé ní àkókò àṣàkóso ìjọba Àwùjalẹ̀ àná náà, àwọn èèyàn yóò máa rántí àkókò náà títí láéláé gẹ́gẹ́ bí adarí rere tó jẹ́ wípé àkókò rẹ̀ kún fún ìlọsíwájú. Ó wá kẹ́dùn pẹ̀lú àwọn ẹbí àti ará ọba náà, tó sì tún bá àwọn gbogbo ilẹ̀ Ìjẹ̀bú kẹ́dùn. Ó wá gbàdúrà pé kí Ọlọ́run Allah fún ọba aláyé náà ní àlùjánnà onídẹ̀ra. Àkọlédè bàbá wa ọba Àwùjalẹ̀ tó papòdà, Ọlọ́run á tọ́ sí àfihàn rẹ̀. Pápá bàbá wa tó ṣaláìsí, ó ṣe gudugudu méje kàkà kí àwa Haúsá, ó mú wa gẹ́gẹ́ bí ọmọ. Kìndìṣà àwa Haúsá, gbogbo ẹni tó ń gbé ní Ìjẹ̀bú làpátá ló ń gbádùn ẹ̀, ló ń gbádùn bó ṣe gbé wa. Sọ Ọlọ́run á fọ̀rìn kẹ́. Ibi là á ṣoríire, ibi là á rí owó láti bímọ, láfẹ́ yàwó. Ìjẹ̀bú ó tún sàn wá, Ọlọ́run jẹ́ kó sàn wá jù bẹ́ẹ̀ lọ. Tó bá mo ti dé lọ́dọ̀ bàbá, wọ́n bá mi ṣeré bí ọmọ ẹni. Wọ́n máa sọ pé àlẹ́ ni ìkọ́ntínì lè gbàgbé. Wọ́n máa sọ pé president ó ti dé, torí irúkọ mi ó jẹ́ irúkọ bàbá Buhari. Wọ́n máa sọ pé gbogbo àyàn wọ́n máa rí owó lé ní torí president ó ti dé. Gbogbo àwọn máa bá wọn ṣeré, wọ́n máa rẹ́ẹ̀rì kọlu wa. À ń ṣe àdúrà fún wọn, Ọlọ́run á bá wọn ṣe dáadáa. Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà ló jáde láyé ní ọjọ́ Àìkú ọjọ́ 13 oṣù keje ọdún 2025 yìí, lẹ́yìn ìgbà tí ó ti pé ọmọ ọdún 91 tó sì ti lo ọdún 75 gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú. Agboola Elúfúwójì ló jábọ̀ ìròyìn. Tọ́ ìròyìn wọn fún ti àṣálẹ́ ní kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé wa lójú òpó wa Facebook, TikTok àti YouTube. Orúkọ tèmi ò yípadà, Adétóyè Adégbèrò. Títí dọ̀la, ó dàbọ̀.